Hello, hello, ẹ̀yin èèyàn wa. Ẹ kú dédé àsìkò yìí. Ṣé dáadáa la bá yín? Wọ́n ní ààfin ní àná sí ìjẹta. La gbọ́ pé àṣẹ̀gbọ́n ni o, torí ó wà nínú social media àṣẹ̀ṣẹ̀ gbọ́n. Wọ́n ní ẹ̀yìn tó ń pè ní olórí Rónkẹ́, ẹ̀sìn àgbègbè yín lẹ̀ mọ̀. Èyí tó lọ jí Royal King. Ṣé Royal King ni àbí Adé? Crown King. Adé ọba. Tó gbé adé ọba lọ tà fún mọ́là ní ọjà Ifẹ̀. Tán fi sọ wípé wọ́n ń wá inú last week náà ni. Tán ní wọ́n ń wá adé ọba. Wọ́n wá gbogbo palace. Kí ìròyìn tó lọ kàn wọ́n pé tí gbogbo ààfin dàrú ńgbà yẹn mọ gbogbo ẹ̀ náà mo ti sọ fún yín. Wọ́n ní olórí Rónkẹ́ ló lọ ta adé ọba. Káṣírí tó tú. Wọ́n tó lọ gbé mọ́là tó ní kán ṣe òun jẹ́jẹ́ ńgbà tán tó fẹ́ pa ẹ̀. Ó ní kán gba receipt ẹni tó sanwó pé òun ò mọ̀ ọ́n gbogbo ẹ̀ receipt tó fi sanwó. Tóun fi sanwó fún leléyìí, ó wá jẹ́ olórí Rónkẹ́ ní ààfin. Gbogbo wa la ti gbọ́ yẹn. For the main demand tí Rónkẹ́ tún ṣe lánàá, wọ́n ní kábíyèsí ò sí nílé. Ó jáde. Ṣé o mọ̀ pé ẹni ẹlẹ́ni busy? Wọ́n ní bí Rónkẹ́ ọ̀hún ó kàn rìn wá sínú ààfin. Mi ò mọ bí kábíyèsí ṣe manipulate pẹ̀lú àwọn people yìí. Ọlọ́run nìkan ló máa kọ́ kábíyèsí láti mọ̀ ṣe. Ló bá di pé wọ́n ló rìn gàràgàrà wọlé. Ó wá lọ sí palace yẹn, Royal Palace ọba. Bẹ́ẹ̀ wọ́n bẹ̀. Wọ́n ṣe gànràngànrà. Ẹ ṣáà mọ̀ pé pẹ̀lú bó ṣe rí pípé yẹn, lára ẹ̀ fúyẹ́ bí ètè pépà. Ó fẹ́ wọlé fáwọn guide ní kí ló fẹ́ lọ wọlé fún. Kábíyèsí ò sí nílé, ó ti ní kò sí anybody tó gbọ́dọ̀ wọ inú ibẹ̀ yẹn. Àwọn ìyàwó, kò sí ìyàwó kankan tó. Wọ́n ní ó ti fún wọn ní order yẹn, àwọn guide, pé wọn ò gbọ́dọ̀ wọ Royal Palace. Wọ́n ní bí Rónkẹ́ ṣe sọ pé tóun bá wọ bẹ̀ yẹn, òun máa taari bọ̀bọ́ yẹn dànù. Òun á dẹ̀ bu ẹ́sọ̀ pé ó fẹ́ na òun. Law tó dẹ̀ wà ńbẹ̀ ni pé wọn ò gbọ́dọ̀ bá obìnrin jà. Wọn ò gbọ́dọ̀ bá obìnrin jà. Àṣé wọ́n ń wá wàhálà. Bó ṣe mú guide tó taari ẹ̀ dànù. Ọlọ́run ló ní kẹ́ni ẹlẹ́ni má lọ sọ orí sí òkúta àbí sí ara ògiri. Ìyẹn kedere náà bá tún máa rí gbọ́. Ọlọ́run ò dẹ̀ gbà fún un. Bó ṣe taari guide yẹn dànù nìyẹn. Bó ṣe wọnú Royal Palace. Kí ló wọ Royal Palace yẹn fún? Bó ṣe taari bọ̀bọ́ yẹn, àwọn tó kù wá kọlù kábíyèsí nínú àwọn guide yẹn. Kábíyèsí. Báyìí bí tẹ́ ní kí a má jẹ́ kí àwọn people yẹn nínú nínú Royal Palace. Rónkẹ́ ti fa wàhálà, ó ti taari àwọn dànù, ó ti wọnú palace. Nínú palace, Royal Palace. Wọ́n ní bí kábíyèsí ṣe wá dé. Kábíyèsí wá ní kí ló ń ṣẹlẹ̀ ló bá rọjò. Ìwọ lọ wo palace. Ibi tán ní kẹ́ máa wò lọ wò. Kí ló ń wá ńbẹ̀? Kí ni nǹkan tó. Ṣé yàrá ẹ̀ débẹ̀ àbí property ẹ̀ ló wà níbẹ̀? Ní kábíyèsí. Wọ́n ní kí kábíyèsí bínú. Wọ́n ní irú ìbínú kábíyèsí pé wọn ò mọ̀ ó lágbára. Ló bá ní right now, enough is enough. Ẹ má lọ pa mí, ẹ má lọ ṣe mí léṣe. Eléyìí ti pọ̀ jù. Ó yá Rónkẹ́, ìgbẹ́ là fẹ́ wẹ́. Ó yá kó park, ó ní yẹ̀yẹ́ náà tí kóun park kúrò láàfin. Fún ta ni? Ó lóun ò ní bail lọ. Wọ́n ní bó ṣe bí kábíyèsí ṣe command gbogbo àwọn guide ní pé kó yá gbogbo àwọn èèyàn ó yá ìgbà tí park.
Wọ́n bẹ̀rẹ̀ sí ní páàkì ẹrù Rónkẹ́ o. Wọ́n ní mọ́tò tí wọ́n fi máa ń kó nǹkan kúrò ní ààfin, òun náà máa ń lò, ló ń kó gbogbo ẹrù. Authority speaking. Wọ́n ní bó ṣe ń kó ni wọ́n kó gbogbo ẹrù gbà. Ó yá outside. Ó lóun ò lọ sẹ̀. Wọ́n rù ú jáde. Wọ́n jù ú sínú kìnní. Ló bá ní kóun tó lọ sílé bàbá. Ó ní wá authority tí ìwọ náà ní ní this ààfin ọba, òun náà ní authority yẹn. Torí ìran àwọn ló ń jẹ ọba. Torí pé ó ti kàn ẹ́, wàá fẹ́ ṣe gàlégàlé fóun. Òun náà ọmọ ọba lòun náà. Ilé bàbá òun ní ààfin ọba yìí, ní ààfin yẹn. Pé kò kúrò ńbẹ̀, òun máa lọ sí ilé bàbá òun ní ààfin yẹn. The same ààfin yẹn náà ni. Wọ́n ní bí wọ́n ṣe wá kó ẹrù ẹ̀ síta nìyẹn. Bó dẹ̀ ṣe rìn padà wá sí, wọ́n ṣáà ní bó ṣàṣe rìn wọ sínú pálásì. Ìyẹn ààfin torí wọ́n ní ilé bàbá ẹ̀ wà ńbẹ̀ náà. Wọ́n ní bó ṣe rò pé kí ni kábíyèsí fẹ́ ṣe fún un. Bí kábíyèsí ṣe ní authority ní ààfin lòun náà ní authority láàfin. Pé òun dẹ̀ máa kó lọ sílé bàbá òun. Gbogbo ẹrù pé òun ò dẹ̀ ní kúrò láàfin. Ṣèbí ò ní fẹ́ òun mọ́ bẹ̀ tí òun ò ní kúrò láàfin. Wọ́n ní bó ṣe gàlégàlé tó kọjá sí ààfin bàbá ẹ̀ ní ààfin, nílé bàbá ẹ̀ nínú ààfin. Àṣé ilé ọlá níyọ̀nù. Wọ́n ní bí Rónkẹ́ ṣe padà sí ilé bàbá ẹ̀ láàfin nìyẹn. Kó wá sọ fún kábíyèsí pé ṣé ó tán àbùkù, òun ò sọ pé àjọ ní ààfin. Òun ò ní kúrò ní compound ààfin torí ilé bàbá òun wà ńbẹ̀. Right tí Ọọ̀ni ní lòun náà ní. Wọ́n ní bó ṣe padà sí ilé ààfin nìyẹn, bó ṣe padà sí ilé bàbá ẹ̀ nìyẹn. Ṣé ẹ̀ ń rí ayé? Wọ́n ní ṣe ló dàbí pé kábíyèsí wọ́n bu omi tútù sí lọ́kàn. Kábíyèsí wa mọ nǹkan tó fẹ́ ṣe. Ó mọ nǹkan tó fẹ́ ṣe, kò mọ nǹkan tó fẹ́ ṣe. Ó ṣáà ti lè kúrò ní ààfin. Ó lóun wà láàfin. Ó wà láàfin. Ṣé téèyàn bá ti rí gbogbo àwọn tó ń kọjá ní street, tó jẹ́ pé gbogbo wa la jọ kọ́lé sí street yẹn. Ó yàtọ̀ sí o kúrò ní apartment, o wọnú apartment tèmi àbí o wọnú ilé mi. Kò sí nǹkan tó fẹ́ ṣe papọ̀ pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ náà. Ó wà láàfin ààfin náà ni. Kò ní nǹkan tó sì máa ṣe papọ̀ pẹ̀lú ẹni yẹn. Tí kábíyèsí bá dírẹ̀ lókùnkúndùn tó dírẹ̀ mú dáadáa, tí gbogbo àwọn èèyàn tó ti rí, but ṣebí wọ́n ní tradition. Ṣebí àwọn èèyàn, ṣebí wọ́n ní tradition. Ṣebí why tán fi sọ pé there is tradition. So ẹ̀yin èèyàn wa, wọ́n ní kìíní sí létí sí i. Tẹ́mi bá tún jáde, ẹ bá mi subscribe, ẹ fi sí comment section, ẹ dẹ̀ share, ẹ dẹ̀ like. Torí mi ò rí irú eléyìí rí o. So ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí mi. Bye.